bó bá jẹ́ ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣìgbọ́ a jẹ́ wípé ọwọ́ ṣìkún òfin tìjọba ti tẹ ẹni ọdún mẹ́rìnléníàádọ́ta kan tí ó ṣe àwọn ọmọ rẹ̀ obìnrin mẹ́ta níṣekúṣe. Àwọn ọmọ yìí ni ọmọ ọdún mẹ́rìnlélógún 24, mẹ́ẹ̀ẹ́dógún 15 àti mẹ́tàlá 13 tí wọ́n jẹ́ obìnrin ní agbègbè Ugborikoko area nígbàtí nípínlẹ̀ Delta, nígbàtí àwọn agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti command ti ilẹ̀ Delta ń sọ̀rọ̀. SP Bright Edavi ó ní ọ̀gá ọlọ́pàá agbègbè yìí ló lọ sí àwọn iléèwé fún ètò kan níbi tí ó ti ń jẹ́ kí àwọn ọmọ obìnrin ó mọ̀ wípé wọ́n ní láti máa ṣe ìfẹjọ́sùn tàbí kàn sí àwọn agbófinró nígbàkúgbà tí ọkùnrin kankan tó bá fẹ́ máa ṣe wọ́n níṣekúṣe, yálà olùkọ́ tàbí lágbègbè, láti fi dáàbò bo ara wọn nítorí ọjọ́ ọ̀la wọn. Ètò yìí ni wọ́n ló ń lọ lọ́wọ́ tí ọmọ kan nínú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún, ọmọ ọdún 13 tí ó ní ìgboyà èyí tí bàbá rẹ̀ ti ṣe báṣubàṣu tó ti gba nǹkan obìnrin rẹ̀ kúrò lára rẹ̀. Lẹ́yìn ètò yìí lọ́mọ ọdún 13 yìí bẹ̀rẹ̀ sí ní sun ẹkún gidigidi. Ó wá jẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ kan kó ṣàkíyèsí ẹ̀ pé ẹkún yìí pọ̀ látìgbà tí DPO agbègbè náà tó ti sọ̀rọ̀ tán. Níbi tí wọ́n ti ń bí léèrè tó ṣe yìí náà ló ti kúkú sọ̀rọ̀ tó bá lọ lanu kótó ló bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àgàgà ọ̀rẹ́ ẹ̀ yìí. Ó wá sọ fún pé lọ́jọ́ tóun ti wá sí ilé yín bàbá rẹ̀ náà ṣerú ẹ̀ fóun, bàbá tó ń sọ ipò ṣe báyìí fún ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fóun, ìgbà yẹn lòun ò ti wá sí ilé yín mọ́. Wọ́n wá bí léèrè wípé kí ló dé tí ò sọ nǹkan kan ní ọba ní tọ̀ àwọn ò fi ọwọ́ òfin gbé arákùnrin yìí. Nígbà tí wọ́n lọ fi ọwọ́ òfin gbé làṣírí tú pé ẹ̀gbọ́n pátápátá tó jọmọ 24 years náà sọ̀rọ̀ wípé ọmọ ọdún 12 lòun wà ní primary school tí bàbá àwọn ti gba ìbálé òun. Wọ́n wá bí léèrè wípé kí ló dé tó ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀, ìyẹn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ó ní iṣẹ́ ìṣù ni. Ó ní inú òun bàjẹ́ gidigidi nígbàtí irú ẹ̀ ṣẹlẹ̀. Bákan náà ni wọ́n béèrè lọ́wọ́ àwọn ọmọ yòókù, ṣùgbọ́n àwọn ọmọ yòókù náà sọ̀rọ̀. Wọ́n ní kí ló dé tí wọn ò sọ̀rọ̀. Wọ́n láwọn rò wípé n tí ò dáa ni àti pé nítorí ìtìjú tó lè kó bá àwọn láwùjọ. Àwọn èèyàn sọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ ọ̀hún. Nínú àwọn èèyàn tó sọ̀rọ̀ ni wọ́n ti sọ wípé irú ọkùnrin bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n tẹ̀ ẹ́ lọ́dà ni, kò sì yẹ kírú ọkùnrin bẹ́ẹ̀ máa gbé láàrin èèyàn. Bákan náà ni wọ́n tún sọ wípé ọmọ tó sọ̀rọ̀ yìí ó máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ kéékèèké obìnrin yòókù tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí láti lè sọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n ẹ̀yin agbófinró ẹ má jẹ́ ọmọ ń bẹ̀ kí dúdú kó má padà sí funfun ẹ má jẹ́ á gbọ́ pé kò jìyà ẹ̀ṣẹ̀ tàbí wọ́n fi í lẹ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ yín ó ní agbára bí ò tiẹ̀ jẹ́ gbogbo agbófinró. Wọ́n ní ṣùgbọ́n ẹ jẹ́ kí ìdájọ́ òdodo ó wà bó ti máa ń wà lọ́dọ̀ àwọn agbófinró kan. Bákan náà lobìnrin kan sọ̀rọ̀, ó ní useless man ni ó ní irú ọkùnrin yìí ó ní ẹranko gbáà ni pé gbogbo àwọn tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run máa fojú wọn hàn. Ẹnìkan tún sọ̀rọ̀, ó nígbà tí wọ́n ti lè mú arákùnrin yìí tó jẹ́ pé òun ló jàbálẹ̀ ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n ní tọ́ kí wá ní kí wọ́n ṣe báyìí, kí ni ìyá ẹ̀ ń ṣe báyìí, pé ká má máa tan ìròyìn tó bá jẹ́ kì í ṣe òdodo káàkiri wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ ti sọ̀rọ̀, wọ́n dẹ̀ ti confess kí àwọn agbófinró kan ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ, kan sì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìyá wọn náà. Ẹnìkan ní irú ìwà wèrè wo ni eléyìí láti ní àkókò pẹ̀lú àwọn ọmọ rẹ̀, ó yẹ kí wọ́n dá sẹ̀ríà ọ̀run àrèmabọ̀ fún ni. Bẹ́ẹ̀ ni ẹnìkan ní kí Ọlọ́run kó dáríjì àwọn èèyàn ẹlẹ́ran ara, èèyàn burúkú ló pọ̀ láàrin ọkùnrin. Ẹnìkan ní ṣé èèyàn ò dẹ̀ ní ìgbàgbọ́ nínú
bàbá ọmọ rẹ̀ mọ́ báyìí nígbà tí ọ̀nì tó bá ti ń fọ́ ẹyin ara rẹ̀ mu. Wọ́n ní ṣé ẹyin aláǹgbá ni yóò wá jọ́ lójú? Kí ni ó ṣẹlẹ̀ sí ẹyin aláǹgbá? Wọ́n ní wàhálà gidigidi rèé o. Àwọn míì ní mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé o. Kí ni wọ́n á ń sọ báyìí? Wọ́n ní báwo ni ọmọ obìnrin náà tí ó ṣe máa múra tó ṣe máa wu òbí ẹ̀ tí kì í bá ṣe wípé nǹkan ti wà nínú ọpọlọ ẹni náà. Ẹnìkan ní inú mọ̀ ń bí òun báyìí. Ju gbogbo ẹ̀ lọ, ká má sọ ọ̀rọ̀ jù láti mọ́ gbà yín lákòókò. Arákùnrin yìí lọ́wọ́ òfin ti tẹ̀ o, ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ nípínlẹ̀ Delta. Ọmọ ọdún 54 ni. Ó gbà bálé, ó sọ àwọn ọmọ rẹ̀ 3 dobìnrin, ọmọ 24, 15 àti 13 ní agbègbè Ìgbóríkòkò ní ìpínlẹ̀ Delta. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Delta SP Bright Idavi bí wọ́n ṣe sọ. Tó ẹ̀yin ọkùnrin, ó dọwọ́ yín o. Ẹ jẹ́ kí àwọn òbí ó nígbàgbọ́ nínú wa o. Bákan náà, ẹ̀yin obìnrin náà, ẹ fojú sí ojú fò. Ẹ má máa dá àwọn ọmọbìnrin dá bàbá wọn o.